ẹ jẹ́ ká fẹsẹ̀ kan dé Cocoa House lónìí ká lọ wo ohun tó ń ṣẹlẹ̀ níbẹ̀. Músíọ̀mù kan ń bẹ nínú Cocoa House nílẹ̀ Ìbàdàn bẹ́yìn ò bá gbọ́ wá gbọ́ lónìí látàyè Awólọ́wọ̀ náà ti kọ́ Cocoa House tẹ́ ń wò yìí owó kòkó náà náà fi kọ́ tán fi ń pè ní Cocoa House nílẹ̀ Ìbàdàn. Músíọ̀mù là ń lọ níbẹ̀ ajá kẹtàlélógún ni ó wà number 23 floor ló wà ní Cocoa House nílẹ̀ Ìbàdàn. Bá àti wà Cocoa House báyìí ẹ rí bí a sì fẹ́ wọnú lift ni a fẹ́ wọ̀ báyìí tá à ń lọ sí ajá kẹtàlélógún níbi tí museum náà wà nílẹ̀ Ìbàdàn. Máa bá bàkà lọ. Inú lift náà làwà báyìí ló ń gbé wa lọ báyìí. Ẹ máa bá wa bọ̀. A lọ sí museum báyìí sí àti dé inú lift làwà bá fẹ́ bọ́lẹ̀ ní number 23 láti máa bọ́lẹ̀ báyìí and we are right there. Lọ́jọ́kọ́jọ́ gẹ̀rùgẹ̀rù báyìí náà làbẹ̀wé dúkùndùkú lóko bẹ́ẹ̀ ni ẹnìkan kì í bọ́ lọ́kùn ẹ̀yẹ lórí tẹ́. Ìmọ̀ yín ọ̀rẹ́ yín Abbas Taiwo Hassan táyọ̀ mọ́ sí Ojútélé lórí ètò yín tó wa Ojútélé Yorùbá TV náà lẹ ti láǹfààní láti mọ̀ wá lásìkò yìí nígbà yà sí wíkìbí tẹ̀sílámà láti mọ̀ wá jákèjádò orígun mẹ́rin àgbáyé bí báwo bí tí a wà lọ́wọ́lọ́wọ́ yìí ẹ rí i pé inú museum la wà ní ilẹ̀ Ìbàdàn náà la wà. Béèyàn bá dé museum tí à ń wò yìí ohun àkọ́kọ́ bíi náà ni àwà yìí tìbí tí wọ́n ti ń paná tí wọ́n ń tan iná yìí ẹ rí i pé àwọn kan lára àwọn ẹ̀ṣọ́ ọbẹ̀ náà ni àjọ wà yìí iná tí wọ́n pa ń jẹ́ pé ní ayé jọ̀hún béèyàn bá fẹ́ wọ ilé á rí i pé kò ní sí iná nínú ilé tí èèyàn bá fẹ́ wọ̀ ẹ̀gbọ́n tún ti tan iná náà padà báyìí àwọn ọwọ́ tí ó wà lára àgànná tó ń ṣe bí ẹ̀ṣọ́ àti àwọn iná tí wọ́n gbé síbẹ̀ ló ń jẹ́ pé bí wọ́n ti máa ń tan àtùpà láyé ọjọ́ òun náà ni ẹ̀ ń wò ó kó tó di pé àwọn yàrá yìí lọ àtùpà ni àwọn ọwọ́ náà dúró fún láyé ọjọ́ òun. Lọ́wọ́ báyìí fún èyí tí wọ́n wá ń lé ẹ ó rí ibi táwa pé àwọn nǹkan ìṣẹ̀ǹbáyé bíi àgbádá òfì ẹni náà ló wà ní àyíká bíi ẹ̀sìn ń wòye orúkọ eléyìí ló ní orúkọ lẹ́gbẹ̀rẹ́ náà ń pè ní Dànsíkí lélẹ́yìí o Dànsíkí nílẹ̀ Yorùbá ni ẹ̀ ń wò lára ìtàn náà yìí Dànsíkí ni wọ́n ń pè é àwọn àgbàlagbà ayé ajọ́ ọmọ wọ Dànsíkí dáadáa wọ́n wọ Dànsíkí dáadáa bẹ́ẹ̀ ó sì wà dètèlè ayé òde òní ṣòkòtò lélẹ́yìí ṣòkòtò Dànsíkí wọ́n pè ní sọ́ọ́rọ́ òun náà wọ́n ti gbé síbẹ̀ sọ́ọ́rọ́ ni wọ́n pè é láyé ìgbàanì sọ̀rọ̀ ni wọ́n pè é èmi wọ́n yẹ ọ̀rẹ́ yẹn Abbas Taiwo Hassan náà lẹ́sẹ̀ bá wa follow page yìí ẹ bá wa tẹ like ẹ bá wa tẹ love tó wà lókè yẹn náà bá wa share rẹ̀ fún ìgbádùn yín ẹ bá wa tẹ love bá wa share rẹ̀ à ń bọ̀. Ohun tí ẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ báyìí ló ń ṣe àpẹẹrẹ bí ọba ṣe máa rí nílẹ̀ Yorùbá yẹn ni pé adé orí báyìí ńlá fi mọ ọba ìlẹ̀kẹ̀ ńlá fi mọ joyè àgbàntara ńlá fi màgbà nílẹ̀ Yorùbá kábíyèsí ò wọ́n ní kádípẹ́ lórí kí bàtà pẹ́lẹ́sẹ̀ káṣe pẹ́lẹ́nu kárin kíyèsí kí ẹ̀sìn ọba kó jẹ̀kúpẹ́ ìrùkẹ̀rẹ̀ ó dàbẹ̀rẹ̀ o bẹ́ẹ̀ ọ̀pá àṣẹ ó dàgbà yóò gbó kábíyèsí mo súnmọ́ ba níwọ̀n ìgbèje mo jìnnà sọ́ba níwọ̀n ìgbẹ̀fà àràbà fínbà ìlọ́ba pa ọba kì í mú jẹ iyì lásán lọ́ba forí bíbẹ́ ṣe o mo ṣí fìlà forí adé mo júbà fún orí adé nílẹ̀ Yorùbá pátápátá iná ni ẹ̀ ń wòye nínú museum tó wà nílẹ̀ Ìbàdàn ló wà nínú Cocoa House ní àwa ajá kẹtàlélógún làwà báyìí ẹ máa bá mi bọ̀. Bí ẹ bá wò ẹ ó rí i pé àwọn nǹkan ìjagun ni ẹ̀ ń wò yìí tí wọ́n fi ń jagun láyé jọ̀hún bẹ́ẹ̀ tí ń wo ìbọn lẹ́mọ̀ wo ọkọ̀ ni ti ṣe àdá ẹ̀tù bọ́m̀bẹ́m̀bẹ̀ bákan náà àyà àti oríṣiríṣi ọ̀tá ni ó wà ń bẹ̀ tí wọ́n fi ń jagun láyé ọjọ́ òun pẹ̀lú mímọ̀ yín ọ̀rẹ́ yẹn Abbas Taiwo Hassan táyọ̀ mọ̀ sí Ojútélé ìbọn náà ni ẹ̀rí tó gùn dáadáa wọn kò lójú ogun láti lọ fi kojú àwọn ọ̀tá nílẹ̀ Yorùbá náà ni ẹ ti lè rí gbogbo eléyìí o ẹ rí bí a ṣe ń fọwọ́ kàn yín ni ẹ ti rí báwọn oríṣiríṣi ló wà ń bẹ̀ Yorùbá Peace Trade 1886 ni ẹ̀ ń wò lókè ogun Kírìjí ni wọ́n kọ sára kí ní sọ pé aláǹfààní àti ìka torí ìjọba àsìkò ní gbógun Kírìjí ṣe rí gbogbo ẹ̀ pátápátá ló wà nínú museum Yorùbá Peace Trade ibẹ̀ náà ló wà nínú museum yìí bàbá débẹ̀ oríṣiríṣi nǹkan mélòó rí ń bẹ̀ adé orí ọba náà ni ẹ̀ ń wò yìí
adé ńlẹ̀ ń wò yìí, adé ńlẹ̀ ń wò wọ́n àti àwọn igbá tí wọ́n fi ń ṣe oúnjẹ fún ọba, ìkòkò gbogbo ẹ̀ ló wà ń bẹ̀ gbogbo ẹ̀. A rí eégún kan tó ń pè ní aládòkó masquerade ni wọ́n kọ sára egungun tí ẹ̀ ń wò yìí. Ìlú Ọ̀wọ̀ sí Èkìtì ni aládòkó yìí wà. Wọ́n jẹ́ kó yé wa pé inú oṣù kejì sí inú oṣù kẹrin, ìyún February sí April ni aládòkó yìí máa ń jáde nílùú Èkìtì. Aládòkó yìí ara rẹ̀ gíláàsì tá a mọ̀ sí dígí ń bẹ ní ara aládòkó yìí ni wọ́n fi ṣe, tí wọ́n sì rán aṣọ fún tán fi ṣe ẹ̀ṣọ́ sí ara igun aládòkó yìí. Ìgbà tó máa ń jáde náà láti sọ fún wọn, ó ń bẹ nínú mùsíọ̀mù yìí. Rí bọ́n ṣe múra fún egungun náà nílùú Èkìtì sí ìlú Ọ̀wọ̀ náà pé eégún yìí wà. Ṣé bẹ́ẹ̀ lórí gbogbo ẹ̀yin ọmọ Èkìtì pátápátá? Ọ̀kan lára àwọn tí wọ́n ṣe alámòjútó ọ̀nà mùsíọ̀mù tó wà nílùú Ìbàdàn ní Cocoa House náà lẹ́rí tó gbé ìlú dání yìí, tó sì ń ṣàlàyé fún àwọn tí àwa náà bá ń bẹ̀ táwọn náà wá fún àfojúsí àti ìdámọ̀ ohun tí ó wà nínú mùsíọ̀mù yìí. Ẹ gbọ́ bó ṣe ń lo ìlú náà tó sì ń ṣe àlàyé ẹ̀ fún wọn ní ẹ̀kúnrẹ́rẹ́. Mò ń bọ̀. Yorùbá lè kẹ́ máa sọ. Àwọn olùtẹ́wọ̀ yìí wọ́n máa ń kó òwe ọ̀rọ̀ náà máa ń fìdí sọ. Nǹkan tó ń sọ pé bí lè ṣe wáyé tí ẹ bá jẹ́ ọmọ nílùú tàbí lè bá fi ṣọmọ nílùú tí ẹ̀ bá kò ní lè kọ́ téèyàn gbọ́. Tó máa ń lò ní bóyá bíi wọ́n lò ní challenge sí ìgbà tó bẹ̀yẹn bá láǹfààní àti máa gbọ́n tí onímọ̀ ń sọ bọ́ sí ìlú ní máa gbọ́ nǹkan tẹ́lẹ̀ fìdí sọ. Mo lè fìdí sọ oríṣi, mo lè fi dápẹ́ àwọn àbá ti wà ń sìn báyìí tó bá jẹ́ ọmọ àná mo lè fìdí sọ fún nǹkan tí ìbọ̀kẹ́ni kankan gbọ́ láàrin wa. Nǹkan tí àwọn ìlú yìí kò sí nǹkan tí wọ́n lè fi ìlú sí tí máa jẹ́ pé ẹ mọ̀ pé ìlú yìí o nǹkan báyìí ni ìlú ń sọ. Àjọ family wọ́n wà bẹ́ẹ̀. I have a friend in school that their family actually they are said to worship the throne. So the year I know to one, and you can hear something like Ayọ̀wálé. Yes. So this is Bàtà. I'm sure they come around within the church that yes. Bàtà nílẹ̀ Yorùbá wọn ló ń lo bàtà nílẹ̀ Yorùbá. Wà Ṣàngó. Àwọn Ṣàngó náà ń lo bàtà. Ó kọ́mọ lára àwọn kan, àwọn Ṣàngó dáadáa. Yeah, this is the gong. Ago. Yes, for passing information. Kereo. Yes. So, Kereo. Yes. Mostly used during festivals and all. The revival is like Bẹ́ẹ̀ni. Ẹ tẹ̀lé mi ká lọ sí ààyìn ìgbálẹ̀ ń wọ̀ yìí tí wọ́n fi máa mú mi. Bákan náà ó wà lára àwọn ibi tí wọ́n ti ń mu ẹmu láyé òde òní, wọ́n sì ń lò ń bẹ̀ láwọn ibi kọ̀ọ̀kan. Bí ẹ bá wò kéèyàn rí pé wọ́n ní ká má fọ ọwọ́ kan kankan. Ìyá tí ń ro àmàlà yìí ni bá ṣe ro àmàlà tán ro ọkà lájẹ nílẹ̀ Yorùbá. Àgàgà nílẹ̀ Ìbàdàn ọmọ àjòrò sọmọ gbìyànjú yóò fi kàrà ń fọ orin mu. Adélẹ̀ ń wò yìí o, adébá tí wọ́n fi owó ẹyọ náà fi ṣe, adé olówó ẹyọ nù náà lẹ̀ ń wò yìí. Owó ẹyọ ló wà lára adé tẹ̀ ń wò yìí, owó ẹyọ ló wà lára rẹ̀. Náà lẹ ti ń rí pẹ̀lú oríṣiríṣi àwọn nǹkan tó wà ní inú museum tẹ̀ ń wò yìí. Bronze tá a mọ̀ sí idẹ lẹ̀ ń wò tá a mọ̀ sí bronze tán fi ń ṣe ohun ẹ̀ṣọ́. Láyé ìjọ náà ni ẹ̀ ń wò táwọn fi ń ṣe ohun ẹ̀ṣọ́ lẹ̀ ń wò. Bákan náà ní tẹ̀ ń wò ní bíbí ni wọ́n pè ní àtùpà olójú mẹ́rìndínlógún lẹ̀ ń wò ń sàlẹ̀ wọn. Dé bá wo òkè àwọn ìkòkò nù tán fi dáná, wọ́n á fi míì wọ́n máa fi ń ṣe ìpèsè náà lẹ̀ ń wò ìkòkò. Wọ́n máa fi lè náà kó àwọn nǹkan ẹ̀ṣọ́ sínú àwọn kòkò. Òrù tún wà ń sàlẹ̀ wọn. Òrù lẹ̀ ń wò ń sàlẹ̀ wọn tó ń pè ní òrù nílẹ̀ Yorùbá náà ni ẹ̀ ń wò tó ń pè ní òrù nù. Àwọn òrù náà ni ẹ̀ ń wò, òrù ni ẹ̀ ń wò òrù.
ìkòkò náà ni ẹ̀ ń wò yìí. Ìkòkò àmù náà tó ń bẹ ń bẹ, àmù àwọn àmù ńláńlá náà ni ẹ wò ọ̀nà àmù ibi tí bí fìríjì ti wà láyé òde òní nù ọ̀tẹ́ ń bá bomi inú ẹ̀ yóò tutù pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ ní tí ó yẹ pé bí ẹ̀ ń bá mọmi inú àmù gbígbà tẹ́ pé mọmi inú fìríjì ayé òde òní. Bí n bá sọ fún ọ pé àjà 23 lọ wà báyìí ní Cocoa House wọ́n sì bọ́ yàrá ni. Ilẹ̀ náà ni à ń wò yìí bó bá mọ gbogbo Mọ́kọ́lá bẹ̀rẹ̀ gbogbo ọjà Bàǹló mọ̀ wò níbi tí a wà yìí bí Ìbàdàn ṣe tó náà là ń wò ní apá kan tó lọ rẹ̀ tí dé dàbí ìsinsìn ńlẹ̀ẹ́lẹ̀ ọ̀hún torí pé kí ni a ti wà ní òkè pátápátá níbi tí Cocoa House Ìbàdàn wà lẹ́ńwò ńlẹ̀ẹ́lẹ̀ ọ̀hún. Gbogbo àwọn nǹkan tí ẹ tún wòye ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n ti ń lò láti ayé ọjọ́ ilé tó bá ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ń gbà náà jẹ́ pé àwọn tó rí jájẹ tí wọ́n ní fọ́n tí wọ́n sì lé ìkànnà ni wọ́n ń lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ń wòye bí èèyàn bá fẹ́ pè yẹn láti ìlú òkèrè lọ́hùn-ún á ní kàn lọ dúró sí ilé kẹta àbí ilé kẹjọ àbí ilé kẹwàá àbí àdúgbò tán ti ní irú òǹkà ẹ̀rọ yìí ni wọ́n ti ní àǹfààní àti pèrúfẹ́ ẹni bẹ́ẹ̀ láyé ìgbà náà òun náà ni ẹ̀ ń wòye àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ayé ìgbà náà ni àti tẹlifíṣàn ayé ìjọ́un tó jẹ́ pé black and white ni gbogbo náà lẹ́ ń wò yìí gbogbo ẹ̀ lẹ́ ń wò yìí náà ni ẹ̀ ń rí yìí àwọn ìyarun ohun ìṣerun yàtọ̀ sí kílíbà tí ó di tọrọ fún kálẹ̀ tó di chargeable ní ìsìn ọlọ́ìn pẹ̀kẹ̀pẹ̀kẹ̀ ní àlólò ayé ìjọ́un ayé nìtàn fi lọ àsọnù àti àwọn fọ́tò fídíò tí wọ́n fi máa ń yà tán fi ń ya àwòrán tán fi ń gbé àwòrán jáde tá a mọ̀ sí fọ́tò náà ni ẹ̀ ń wò yìí kámẹ́rà nù náà ni ẹ̀ ń wò nínú museum yìí masíìnì ìránṣọ ayé ìjọ́un ló wà nísàlẹ̀ àti pẹ̀kẹ̀pẹ̀kẹ̀ tá a mọ̀ sí typing machine náà ni ẹ̀ ń wò yìí. bákan náà odò ìbílẹ̀ là ń wò odò ìbílẹ̀ nù wọ́n ní àrìjìnà báyìí lára bùkẹ́ ọ̀kẹ́rẹ́ bí ìbá débi tó débi kan ríbi tó ti fọdọ̀ ìbílẹ̀ jẹun ẹ̀wọ̀n tẹ̀ ń wò yìí àwọn ọlọ́dẹ náà sábà máa ń mú dání àparù ni wọ́n ń pè é ẹ̀tún jẹ́ ká wo bíbí kí ló wà ń bẹ̀ oríṣiríṣi àwọn gbẹ̀gìlérè ni wọ́n ti ṣe àwọn ẹ̀ṣọ́ yìí ní gbogbo ẹ̀ pátápátá ńlọ lóko ìfẹ́ wà ń bẹ̀ bákan náà ẹrú wà ń bẹ̀ èrè ẹrú lórí tí wọ́n gbẹ̀ slave ni wọ́n gbẹ́ síbẹ̀ èrè bí wọ́n sì máa ń ṣe ẹrú ńgbà náà nù ètò èrè báwọn náà ni ẹ̀ ń wò ayò ọlọ́pọ́n rèé o ayò ọlọ́pọ́n ta sí mi kí n ta sí ọ̀tọ́ pé èyí méjì ni wọ́n ta eléyìí tí wọ́n sì kó ọmọ ayò sínú ayò kọ̀ọ̀kan náà ni ẹ̀ ń wò bákan náà ìní kẹsẹ̀ lẹ̀ ń wò kẹsẹ̀ ẹ̀sìn ní máa lò tẹ́ mọ́ kẹsẹ̀ sí òun níbi tẹ́ ń bá gorí ẹ̀sìn tán ibẹ̀ ni wọ́n kì í ẹsẹ̀ méjèèjì bọ̀ náà ni ẹ̀ ń wò oríṣiríṣi ló wà nínú museum bẹ́ẹ̀ náà bá débẹ̀ ẹ ó tún bá ọ̀pọ̀lọpọ̀ nǹkan pàdé nínú museum tí àwọn wí yìí ọlọ́ọ̀lọ́ta oríṣiríṣi nǹkan ló wà ń bẹ̀ bó ṣe mo fídíò yìí máa bá mi kọ́mẹ́ǹtì síbẹ̀ máa bá wa like máa bá wa ṣe kí ni bá wa share ẹ bá wa subscribe sórí YouTube channel tàbí orí YouTube tẹ̀sí láǹfààní láti máa wo Tuntole Yorùbá TV yìí ẹ ṣeun púpọ̀ ẹ ṣeun. Àwọn tí ẹ tún wò ní ara àgànná yìí ní oríṣiríṣi àwọn tó ti kópa ribiribi lórílẹ̀‐èdè wa Nàìjíríà láti ayé 1960 ká tó gba òmìnira sẹ́yìn 1950 1940 bí bá ti mọ̀ bá Wọlé Ṣóyínká ẹ̀wọ̀n tẹ̀wọ̀n yìí ní bí Cocoa House ti rí ni wọ́n design síbẹ̀ àti gbogbo àwọn tẹ̀wọ̀n lára àgànná Reverend Kuti àwọn tán ti gbá bọ́ọ̀lù lórílẹ̀‐èdè wa Nàìjíríà tán ṣe gbogbo méje yàyà mẹ́fà gbogbo wọn náà lẹ́ ń wò lára àgànná yìí gbogbo wọn lẹ́ ń wò ìtàn wọn tó so mọ́ ayọ̀ kọ̀ọ̀kan ó wà lára rẹ̀ gbogbo láti sọ fún wọn lóde ètò Ojútùúlẹ̀ Yorùbá TV lẹ́yọ̀ kọ̀ọ̀kan á sọ̀tàn náà ṣùgbọ́n àkọ́kọ́ ń ṣe àfihàn rẹ̀ náà ni ẹ̀yin dẹ̀ darapọ̀ mọ́ wa ẹ bá wa ṣo ní gbọ̀wọ́ ń táwa náà ń ṣe kó lè bá a mọ́ yá ṣe púpọ̀ ẹ jẹ́ ká tún tẹ̀síwájú. ìyá ẹ̀ ní first ẹni tó kọ́kọ́ ka ìròyìn tó kọ́kọ́ àfíà
ní pẹ̀lú Sọ́líù Bákàrè rèé o. Sọ́líù Bákàrè lẹ́ ń wò yìí ní àjà kẹtàlélógún Cocoa House náà la wà. Bẹ́ẹ̀ bá wo ilẹ̀ ẹ rí i pé ọ̀nà jìn púpọ̀ sílẹ̀. Ẹni tó bá lóye lójú kó lè dúró síbi tí àwọ̀ yìí ló ń fà mí kí n wo ojú àyà tá a fi ń yá. Èmi mọ yín ọ̀rẹ́ yẹn bá ṣẹ́wó tó lé náà lẹ́ ń wò. tó àwọn àbábọ̀ sọ pé àìrìn jìnnà báyìí náà ni àràbò kí ọ̀kẹ́rẹ́ bẹ́ẹ̀ bá rìn jìnnà yóò rí tó ti fi ọdún òbílẹ̀ jẹun bá ń sọ nípa Cocoa House nílẹ̀ Ìbàdàn pé bí Cocoa House ga tó àjà tó lé ní 25 náà ní bẹ́ẹ̀ bùkátà mọ̀ sí àjà márùnlélógún òun náà ni àwà lọ́wọ́lọ́wọ́ báyìí rẹ̀ tí wọ́n ra àjà karùnlélógún náà làwà báyìí sókè ẹ rí i pé ìgbà náà ni àwà báyìí àjà tó kẹ́nu làwà báyìí ẹ bá mi fi ta hàn àwọn èèyàn kan bí kòkòrò ṣe rí. ẹ rí i pé Ojúlé Yorùbá TV bá ti ṣe fún wa ẹ wà fún ẹ̀yin náà ní ẹ bá wa náà ẹ bá wa share page wa follow page àti like yẹn àti comment náà tí wọ́n ń tọ́ra máa yá gágágá fún ìlọsíwájú ilẹ̀ Yorùbá fún àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá ní agbègbè mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀gbọ́n mi dáadáa Sọ́líù Bákàrè kájọ ń gbèrò láti òwúrọ̀ kájọ lọ káàkiri tí ìgbà mi tán sọ fáyé lórí ètò Ojúlé Yorùbá TV láti fún ìgbà kan pàdé fún ìgbà kan náà.